ò ní ká mi lára títí kí n má kílé o. Ojú ò sì ní kán mi títí kí n má ṣèbà Olódùmarè. Ìbàjẹ́ ò wá nílẹ̀ mọ́ mi lára bí ohun tí wọ́n ń pè léèmọ̀ kí n má wàá lè júbà ẹ̀yin àgbà. Ìbà Olódùmarè lákọ̀ọ́kọ́, àkọ́dá ayé, aṣẹ̀dá ọ̀run, ọlọ́run ọ̀rọ̀ ṣáà ń lọ fi dálé ayé. Dákun Olódùmarè, ọ̀rọ̀ tí ń tẹnu mi bóde, dákun jó gbè mí o. Ọwọ́ àṣebẹ̀yìn àgbààgbà, mo kí gbogbo ilé o, lọ́mọdé lágbàlagbà. Oyún inú àtàṣẹ̀ṣẹ̀ ìdí, àtẹlẹsẹ̀ tó dojú délẹ̀ tí ò hurun. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí, alápòore tọ́mọ aráyé ń pè lálápòkà. Ìbà o. Bẹ́kò ló bá júbà ilẹ̀, dandan ni kílẹ̀ ọ̀lànà fún. Ẹ kú ojúmọ́ lọ́dẹ̀ yìí o, ojúmọ́ ire owó, ọmọ, ọlá, àtàìkú balẹ̀ ọ̀rọ̀. Kó wá fọ̀dẹ gbogbo wa ṣe bùgbé lónìí o. Àsìkò ti wá tó, àsìkò tó. Ó ti tásìkò wàyí láti máa ṣojú abẹ níkò. Ẹlẹ́mbẹ̀ wo ìjọba ayé, ìjọba Nàìjíríà, bàbá l'Àbújá, ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun ṣé gbẹ́kúdè ní ṣéènì tí ń bẹ lọ́rùn yín ni. Tẹ́ fi wá lérò pẹ́yìn náà ò lè gbèkú jẹ lọ́wọ́ ẹbọra lọ́jọ́ kan. Ẹn ló jẹun wí bẹ́ẹ̀ o. Àbẹ́yìn lórí méjì níwájú Olódùmarè ọba ni. Àmọ́ bọ́ bẹ́ẹ̀ kọ́ jẹ tiẹ̀ ń bẹ̀. Ìní ń bẹ lórí àga ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìdènà bàbá wa tẹ́ fi lẹ́yìn lọ́kàn. Ó sì ti kàn yín náà nù ni, ẹ sì ti bọ́ bẹ́ẹ̀. Bàbá o, ó dàbí pé kì í ṣẹ̀yin gan lẹ̀ ń darí orílẹ̀-èdè. Ìdínú gan tẹ́ fi rí nǹkan ṣe sọ́rọ́ mọ́ ya yín táwọn Fúlàní dìde ogun sí. Bàbá abẹ́ mọ̀ ń parẹ́ dán. Bàbá Bọ́lá Ahmed Tinubu o, gómìnà Sanwó-Olú àtẹ̀yìn tó kù. Ẹ dákun, nígbà tí ìṣepẹ́ mọ̀ ń pa báwọn sójà àìmọ̀ bí wọ́n ṣe ṣínà bọn bo àwọn tí ń fẹ̀hónú wọn hàn níbodè Lẹ́kí nígbà náà tí wọ́n sì pa àwọn ọ̀gọ̀rọ̀ àìníye ọ̀dọ́ pẹ̀lú ìbọn ọwọ́ wọn. Àwọn ọmọ orílẹ̀-èdè orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá dákun, ètún ni ẹ̀ṣẹ̀ bàbá mi o. Ọ̀fẹ́ pọ̀ndíṣà ìjò pinpin, ọmọ aládìkún, owó bàbá dámì. Bí bá tiẹ̀ ṣẹ̀yìn lẹ̀ ń ṣèjọba nígbà náà táwọn Fúlàní kó àwọn Fúlàní wọn àtàwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ọmọlẹ̀ káàárọ̀ oòjíire kan ṣòdì tí wọ́n sì ṣòpàǹpá láti rán owó bàbá dámì lọ sọ́run àjàǹtẹ̀. Ṣé gbàgbé pé wọ́n ba lé owó bàbá dámì jẹ́? Èyí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-ṣà, wọ́n ba lé bàbá jẹ́, wọ́n bọ̀nà jẹ́, kódà wọ́n rányàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sọ́run àjàǹtẹ̀ ní fọ́náfọ́nṣú. Àwọn táwọn DSS òfò yín pa, wọ́n mọ̀ fàyà àtọmọ kékeré lẹ̀ ṣáyé lọ. Àṣẹ ọjọ́ báyìí náà ń lọ́jọ́ fi ń yọ, àṣẹ òrùn lòrùn fi ń ràn. Ohun tí n bá ti sọ lásìkò yìí kọ́ mọ́ dàṣẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ rèé fọ́ ilé bàbá olóyè Adéyẹmọ Sunday Ìgbòho-ṣà láàjìn ọjọ́ kìíní oṣù keje ńjọ́ náà lọ́hùn. Bí wọ́n bá bí gba ọmọ, wọn ò ní fìkan ṣáyé lọ. Kí wọ́n tó bọ́ nínú àìsàn kan náà ni wọ́n ti máa bọ́ sínú mi. Rádaràda báyìí ní sì gbẹ̀yìn eré òṣùpá, òfò nígbẹ̀yìn ilé ahoro. Rádaràda báyìí náà ni ó padà gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀ o. Kì í ṣe pé ṣáàmù ni. Ń bí lẹ́yìn ìgbà náà ni wọ́n tún gbẹ́sẹ̀ lé àpò tí olóyè Sunday Ìgbòho-ṣà ń fowó pamọ́ sí nílé ìfowópamọ́ títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí. Wọ́n bọkọ̀ olówó iyebíye jẹ́, wọ́n fi ìbọn balẹ̀ jẹ́, wọ́n tún kó gbogbo olùgbé ilé náà lọ s'Àbújá fún ìjìyà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú eléyìí, ẹ wàlẹ̀ pamọ́ yàkànyìn ayé yín ni o. Bàbá Bọ́lá Ahmed Tinubu,
bọ́ bá tiẹ̀ jẹ́ ààrẹ fìdíhẹ ń làwọn Fúlàní fi yín ṣe. ń bọ́ yẹ kẹ́yìn náà jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá ẹ ṣe láǹfààní láti dalẹ̀ rú kẹ́ ẹ tún wá tún lẹ́tò kílẹ̀ ó lẹ́tò. ẹ̀yin náà wá débẹ̀ tán ẹ ṣọ̀pàkọ́ sẹ́yìn ẹ ti gbàgbé pé bọ́ bá délẹ̀ tán ẹ̀yin nìkan ni ó kù. nígbà tẹ́ ẹ bá ti ṣohun tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò tó yẹ àbí ṣe fẹ́ forúkọ burúkú sẹ́yìn fáwọn ọmọ yín ni. ẹ jẹ́ ń sọ díẹ̀ fún yín irú ẹni tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jẹ́ bẹ́ẹ̀ bá mọ̀. ta ló lè lówó dúkìá àwọn aya àwọn ọmọ òkìkí ẹbí àtàrà bí olóyè Sunday Ìgbòho tí ó sì gbà láti lọ rèé dàyàkọ ìbọn àtọ̀pá ọ̀pá àdarí burúkú táwọn Fúlàní fi ń daran tó jẹ́ pé kìkì ogun ní nínú igbó. èwo nínú yín ìníjọba orí ibú orílẹ̀-èdè tẹ́ wà tẹ́ ń pè Nàìjíríà tó lè gbẹ́sẹ̀ lówó rẹ̀ nílé ìfowópamọ́sí tí ó ti ní padà sọ́ra rẹ̀ dolóṣèlú àbàdì kí wọ́n lè gbẹ́sẹ̀ kúrò lórí owó rẹ̀. síbẹ̀ olóyè Adéyẹmọ ọmọ Aládìkún ti dúró sórí ìlérí rẹ̀ pé èmi ó kó àwọn èèyàn mi kúrò nínú ìgbèkùn oko ẹrú. gbogbo ẹ̀yin olóṣèlú òṣì tẹ́ ń torí kẹ́ ẹ lè débẹ̀ kẹ́ ẹ kówó sá lọ sókè òkun mò ń bọ̀ lórí gbogbo yín pátápátá o ẹ ń fẹ̀jẹ̀ wẹ̀ kẹ́ ẹ lè débẹ̀. ẹ gbọ́ ná àwọn tí wọ́n ń jí ni gbé tí wọ́n ń yọ ẹ̀yà ara wọn ń bọ̀wọ̀ yín ńlá bá ń bẹ̀. ẹ̀yin ọlọ́jẹ̀lú tẹ́ ẹ pera yín lólóṣèlú ọwọ́ yín náà ńlá bá ń bẹ̀ o bí wọ́n bá ti mú wọn. àlọ́lárí àìgbábọ̀ mọ́ láì tí ì débẹ̀ ẹ ti ń pín ẹ̀rọ agbanására ẹ̀rọ apínnáká ọkọ̀ alùpùpù kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ẹ̀ ń kọ́lé fáwọn tẹ́jọ́ ń ṣòṣèlú nítorí àárín yín náà lẹ ti ṣe fúnra yín. àṣehàn lásán lẹ̀ ń ṣe kẹ́ ẹ lè débẹ̀ kẹ́yìn náà lè kó tiyín jẹ. ẹ ti jẹ gbèsè síbì kan ẹ san gbèsè náà bẹ́ẹ̀ bá wọlé àbí bẹ́ẹ̀ kọ́ mẹ̀kúnnù náà ní ó padà jìyà rẹ̀. ọmọ ṣe o mẹ̀kúnnù tí ọ̀gbọ́n ẹ tún fẹ́ jìyà ọdún 4 míì tó yẹ kí gbogbo wa ó panu pọ̀ pé kò síbò mọ́ nílẹ̀ Yorùbá ká wá gbòmìnira ara wa. ẹ wá ń ṣokùn 2027 sí 2031 ṣàmùṣàlá jojú gbogbo yín ẹ bọra ńlá bọ́ gbogbo yín láṣọ pátápátá ọwọ́ adélẹ̀ tán lágbègbè Ìlọrin àtàwọn apá ibìkan nílẹ̀ Yorùbá. àwọn Fúlàní tínú wọn ò dùn sí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà táwọn èèbó aláwọ̀ funfun a máa pè ní Ìgbòho. Ìgbòho orúkọ tó la gbogbo ayé já káfàṣà. ṣé ẹ mọ̀ páwọn Fúlàní olóṣèlú àbọ́lọ́jẹ̀lú Nàìjíríà àtàwọn ọmọ àlè ilẹ̀ òòtù wọn ò lè fẹ́ràn ẹni tí wọ́n ń pè ní Ìgbòho rárá nítorí iṣẹ́ àtiwá bí ọwọ́ wọn ni ó. ṣé ẹ mọ̀ pé kò sájọṣepọ̀ kan nínú ìmọ́lẹ̀ àtòkùnkùn ó dòdì ọwọ́ àkùsọ́wọ́ wa onílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ọjọ́júmọ́ ni wọ́n wá ń fẹ̀kọ́ tẹ́ná fún wa bí wọ́n bá lo ọ̀nà kan tán rí i pé ó ti jẹ yín tọ́jẹ́ pé tí ń ráṣìṣe wọ́n tún wá lọ́nà míì fún yín bí wọ́n bá sì ti pè yín sí gbàgede kan tí wọ́n ti fún yín ní ìrẹsì kó bí owú méjì tí wọ́n fún yín láṣọ tí wọ́n tẹ́kọ̀ wọn sí wọ́n ó pín oríṣiríṣi nǹkan káàkiri ní gbangba tí wọ́n ò sì lè ràn yín lọ́wọ́ ní kọ̀rọ̀ lẹ́yìn náà bá gbàbẹ̀ lọ́wọ́ kan lẹ́mọ̀ tẹ̀ ká pìnràpìnrà ìka òṣì ìka tó yẹ kí wọ́n fọ̀bẹ gé dànù ó kù yín ó kó lódùmarè àmọ́ ń bá gbọ́n nínú yín nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí o ẹ dákun ẹ já jàfẹ́tọ̀ọ́ wa o òmìnira ara wa ń lọ ṣe pàtàkì ẹ má jẹ́ tàn yín kò sí tá a lè fòmìnira wí bá a bá dá dúró àwa náà d'Odùduwà nation ẹ má jẹ́ tàn yín ohun gbogbo ó sì rọrùn fún wa o. ẹ wò ó mò ń padà bọ̀ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo dé tán mo dé sí yín lọ́rùn wàyí.